títí dàsìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí ó ní àwọn ọlọ́pàá ìpínlẹ̀ èkó pàápàá ẹ̀ka tí wọ́n ti ń ṣèwádìí ọ̀ràn State Criminal Investigation Department SCID tó wà lágbègbè pàǹtí lọ́nà Yaba ní ìpínlẹ̀ èkó iná máa ṣe ń ṣèwádìí ìṣẹ̀lẹ̀ àwọn olólùfẹ́ méjì kan tí wọ́n para wọn ní agbègbè ojúlùbẹ́gà ní ìpínlẹ̀ èkó ìyẹn ọkùnrin kan tí wọ́n pè ní òṣèré tíátà ilé wa Adébáyọ̀ Adéṣẹ̀kọ̀ àti olólùfẹ́ Sarah Adésànyà. Ọjọ́ àìkú tí ṣe ọjọ́ Sunday ọjọ́ 4 oṣù kejì tá a wà yìí ẹni ìṣẹ̀lẹ̀ burúkú náà máa ṣẹlẹ̀ ní ilé àwọn olólùfẹ́ méjèèjì náà tó wà ní Gbẹ́tẹ́ Street ní agbègbè Ṣóyẹmí Bàmákò Estate ìyẹn ní òjòlúbẹ́gà ní ìpínlẹ̀ Èkó. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé bó tilẹ̀ jẹ́ pé kò tíì lórúkọ àti òkìkí ṣùgbọ́n ọ̀kan lára àwọn òṣèré tíátà Yorùbá tó náà kópa nínú fíìmù ní Adébáyọ̀ Adéṣẹ̀kọ̀ ẹni 30 ọdún. A gbọ́ pé ìjà wáyé láàrin òun àti olólùfẹ́ Sarah Adésànyà ẹni ọdún 46 ní ilé wọn ní ọjọ́ àbámẹ́ta ní ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá tí í ṣe ọjọ́ 3 oṣù kejì ọdún tá a wà yìí. Lásìkò táwọn olólùfẹ́ méjèèjì tí wọ́n ń bára wọn wọ̀yá àjà iná gbọ́ pé Adébáyọ̀ Adéṣẹ̀kọ̀ má ṣe ti pa Sarah Adésànyà o lẹ́yìn tí wọ́n ní ẹ̀mí Sarah Adésànyà bọ́ iná ní Adébáyọ̀ Adéṣẹ̀kọ̀ òṣèré tíátà ó bá bẹ̀rẹ̀ sí ní máa kábàámọ̀ tó bẹ̀rẹ̀ sí ní máa sọkún gbé àfìgbà tí èṣù tàpó sí ọ̀rọ̀ òun o èyí ni wọ́n ló jẹ́ kọkùnrin náà kó náà mú ọ̀bẹ tó fi gún ara ẹ̀ tó sì pa rẹ̀. Nǹkan bíi aago 9 ó kọjá ìṣẹ́jú 10 àárọ̀ ọjọ́ àìkú èyí ọjọ́ 4 la gbọ́ pé wọ́n lọ fi ṣẹlẹ̀ náà tó àwọn ọlọ́pàá tẹ̀sán òjòlú létí bẹ́ẹ̀ làwọn yẹn lọ síbẹ̀ tí wọ́n bí òkú àwọn méjèèjì nínú àgbàrá ẹ̀jẹ̀ lẹ́yìn tí wọ́n ya fọ́tò òkú àwọn méjèèjì tó tún ṣàyẹ̀wò inú ilé náà fínífíní ni wọ́n kó àwọn òkú náà lọ sí ilé ìgbókùsí o. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Benjamin Hundeyin ó fìdí ìṣẹ̀lẹ̀ ìmúlẹ̀ o ó ní àwọn ti kó àwọn òkú náà lọ sí mọ́ṣúárì bẹ́ẹ̀ làwọn ti bẹ̀rẹ̀ ìwádìí láti mọ̀ bóyá nǹkan tàbí àṣírí míì wà lẹ́yìn lórí ìdí tí àwọn tọkọtaya náà tó fi para wọn sínú ilé.